Sinimá Àjẹkùnrin yìí jẹ́ sinimá àgbéléwò tí ó ṣẹ̀ṣẹ̀ jáde, eléyìí tí àwọn àgbààgbà òṣèré kópa nínú rẹ̀. Lára wọn la ti rí Péjú Ògúnmọ́lá, Jọkẹ́ Múyìwá, Apá, Níyì Johnson, Ìyágànkàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá yìí dá lé lórí ìjà tí ó bẹ́ sílẹ̀ láàrin àwọn àgbààgbà ẹlẹ́yẹ, tí ó sì jẹ́ wípé ohun tí ó fa ìjà wọn ni wípé ta ni yóò jẹ olórí. Ṣùgbọ́n ẹni tí ó jẹ́ igbákejì olórí ti fi ọgbọ́n àrékérekè jẹ́ kí olórí fi gbogbo àwọn ọmọ tí ó bí dájọ́ tán. Eléyìí ló fà á tí kò fi sí ọmọ kankan tí ó lè gbé agbára rẹ̀ fún, àfi kí ó gbé fún igbákejì rẹ̀. Èyí ló fà á tí olórí náà fi ìmọ̀ ṣe ọ̀kan láti gbé agbára rẹ̀ fún ọmọ kan tí ó rí ní àdúgbò rẹ̀. Lábala kejì sinimá yìí ni a ti rí arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ágù, tí ó sì jẹ́ wípé òdìkejì ìlú ni òun ń gbé. Bákan náà ọ̀ràn inú igi ni. Ágù lágbára púpọ̀, ṣùgbọ́n Ágù ṣe alábàápàdé ọmọbìnrin yìí tí ó sì padà ṣe bẹ́ẹ̀ fún ọmọbìnrin yìí lóyún. Olórí ẹyẹ ń wá kí ọmọ náà bí obìnrin. Bákan náà Ágù ń wá kí ọmọ náà bí ọkùnrin. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, nígbà tí ọmọdébìnrin yìí yóò bímọ, ó bí ọkùnrin, ṣùgbọ́n ìṣesí ọmọ náà kò jọ ọkùnrin, bẹ́ẹ̀ sì ni kò jọ obìnrin. Kí olórí ẹyẹ tó kú ni ó sì ti sọ fún àwọn ẹgbẹ́ rẹ̀ wípé tí òun bá kú, ọmọ yìí ni yóò máa ṣe adarí wọn nínú ẹgbẹ́. Ṣùgbọ́n ní kété tí ọmọ yìí dàgbà, tí ó bẹ̀rẹ̀ sí ní darí wọn, ni ó bẹ̀rẹ̀ sí ní yí òfin padà, tí ó sì fẹ́ kí wọ́n máa ṣe búburú mọ́, tí ó sì jẹ́ wípé rere ni ó fẹ́ kí wọ́n máa ṣe. Ǹjẹ́ kí ló gbẹ̀yìn Àjẹkùnrin? Àwọn ẹlẹ́yẹ, ìyá Àjẹkùnrin àti Apá tí orúkọ rẹ̀ ń jẹ́ Ágù nínú sinimá yìí. Gbogbo wọ̀nyí ni apá kejì sinimá yìí yóò máa mú wá fún yín. Ní kété tí ó bá sì jáde ni a ó máa fi tó yín létí lórí ìkànnì yìí. Ẹ kú ojú lọ́nà o.